Aja ìbẹ̀rù já mi wọ́n pariwo Wale dé. The guy is dangerous, ó lè jẹyàn bí mẹ́jọ pọ̀. Ìbẹ̀rù bọ́jọ́ kò ní já tẹ́jọ́ mọ́lẹ̀. Wale danger, Wale danger, jáwọ́ sí. Ewu ń bá ọmọ rìn, ọmọ òfurá, ewu nílé, ewu lóko, ewu lódò. Wale danger. Ẹ dákun ẹ bá mi táìpù kìíní mo fẹ́ gbé lọ fún ọ̀gá. Ìgbà wo lẹ nídìí? Ní padà wá láàrin ìṣẹ́jú márùn. Kò sí wàhálà, ẹ padà wá, ẹ wá owó ńkọ́. Síbẹ̀ ẹ jẹ mí láwọn síńjì kan lánàá. Ọ̀gá ṣẹ́ńjì tàná kẹ̀. Ìyẹn ti lọ. Ṣé mọ̀ pé àná ti bànà lọ èní la tún wà yìí. Ọmọ ló wà nílẹ̀ yìí, owó la máa fi rán léèwé. Sí ẹni sí ọ̀rọ̀ gbogbo lórí owó. Owó ni kókó. Ẹ dákun ẹ má jẹ́ ọ̀pọ̀. Ó dáa náà ẹ padà wá. Kò sí wàhálà, ìṣẹ́jú márùn-ún má ti ṣe tán. Adéwálé, ó kárí ọkọ mi. Ṣé o láìkì bí ọ̀gá yẹn bó ṣe wọ aṣọ ọlọ́pàá? Láìkẹ́ mọ̀. O láìkẹ́, sórí tó bá dàgbà. Iṣẹ́ ọlọ́pàá ni mo fẹ́ kó ṣe. Torí pé iṣẹ́ ọlọ́pàá tó ń wò yẹn, owó wà ń bẹ o. Bẹ́ẹ̀ni mà. Sórí kò possible kí ọlọ́pàá láàrin ọjọ́ kan kó má mówó lọlé. Mo dẹ̀ fẹ́ kó rówó dáadáa kó lè tọ́jú mi tí mo bá dàgbà. Àbó ò fẹ́ tọ́jú mi? Fẹ́ tọ́jú mi mà. Ó kárí ọkọ mi. Jẹ́ n sáré ṣe nǹkan tí mo fẹ́ ṣe tán sìn fún yín. A máa lọlé. Ma. Àwo tí mo ní kò fowó ìfọ́tán. Òun náà ń fẹ́ fọ́ yìí mà. Ṣọ́ọ̀ṣẹ́ tó wà mẹ́rin máa tó ẹ̀. Ọṣẹ́ wa ń bí mà. Kódà kó tètè fọ kíákíá. Ok mà. Ọ̀lẹ́kúnlé. Ó jàre. Mọ́mì, ṣé dádì ti dé ní àbá náà lẹ́jọ́? Àbí ta ló ní adúrú ẹran ilé? Ó tí o, dádì ẹ̀ ò tẹ̀. Ìwọ ló lóúnjẹ. Èmi mo ní adúrú ẹran ilé. Mọ́mì kì í ṣe mi mo ní. Mo ní oúnjẹ ẹni. Ìwọ ló ní. Àfi kò dẹ̀ jẹ́. Ó yá jókòó kó máa jẹ. Mi ní ṣe bẹ́ẹ̀ mọ́. Ẹ gbà mí. Kí ló ṣe? Mi ní ṣe bẹ́ẹ̀ mọ́. Àní kí ló ṣe? Mo jí ẹran lálẹ́ àná, mo dẹ̀ tún jí lọ́sàn-án yìí, mo mọ̀ pé rí mi. Orí pé mo rí ẹ lọ́sàn-án, àbí mo rí pé o fẹ́ràn ẹran ni. Ó yá, jókòó kó máa jẹ. Jókòó kó jẹ. Àmọ́ mi ní ṣe bẹ́ẹ̀ mọ́. Mi ní ṣe bẹ́ẹ̀ mọ́. Tó o bá jẹ oúnjẹ yìí, òun wá wàhálà ni. Mi ní ṣe bẹ́ẹ̀ mọ́. Kúnlé kí ló ń ṣe ẹ gangan náà? Nígbà tó ti kékeré ẹ̀ báyìí tó ti mú ẹran nínú ìsasùn, ìgbà tó bá wá dàgbà ńkọ́ wàá bẹ̀rẹ̀ sí ní gbébọn, wàá máa lọ gbé mọ́tò, wàá máa jí wọn ní mọ́tò. Téèyàn bá jalè kí ló máa ń ṣe? Wọ́n máa ń pa wọ́n ni mà. Wọ́n á fìbọn pa ẹ́ ni. Ọlọ́run ò ní jẹ́ kó fìbọn pa ẹ́ lágbára Ẹlẹ́dàá mi. Má jalè mọ́, má jí nǹkan jẹ mọ́, kò dáa fọ́mọlúwàbí. Ó gbọ́? Mo ti gbọ́ mọ̀. Ìyẹn pò mọ̀ pé mo rí ẹ lọ́sàn-án, èmi náà ṣe bí ẹni pé mi ò rí ẹ ni. Àṣọ orí mi ò mọ̀ pé mo rí ẹ. Má ṣe bẹ́ẹ̀ mọ́ Kúnlé o, má ṣe bẹ́ẹ̀ mọ́, má jí nǹkan ní nǹkan, má mú nǹkan kan. Ohun tó bá fi lọ́mọ lọ́wọ́ ló ń tò. Hey. Yeah, Tewa. How far? I'll guard the office. Wọ́n ṣe ń jáde nísinsìnyí. Láwọn ilé iṣẹ́ ń ṣe ń bí. Suspect ni wọ́n sà. Yes, suspect ni wọ́n. Mo dẹ̀ sọ fún wọn. Kọ́tọ́ kò gbà yìí. 20,000 naira lọ́wọ́ fi bí lẹ́wọ̀n kọ́tọ́ kò mi. Kí ni nǹkan tí ẹ rí pẹ̀lú wọn tẹ́ fi sọ pé suspect ni wọ́n? Wọ́n ní ID card. No any means of identification. And bó ṣe ń wò wọ́n yìí, either kó jẹ́ yahoo boy àbí armed robber. Shut up.
Kí ni offense wọn gangan ni mò ń bi yín? Offense wọn gangan kí ló ń ṣe tẹ́ fi kó wọn? Wálé ó ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ó ní wọn ò ní means of identification kankan wọn ò ní ID card wọn ò ní anything tó mọ bí tá a ti mọ̀ bọ́ ìsìn ṣá ó mọ bí tí wọ́n ti jalè ní last week Báyọ̀ Akínbámi tí wọ́n pààyàn rẹpẹtẹ bí wèrè iwájú bẹ̀ gangan àwọn idiot dúró sí. Kí ni investigation tẹ́ ti ṣe tó fi hàn pé àwọn ni the same set of people tí wọ́n wá ṣe àṣemáṣe ní ibi tí wọ́n ti jalè last week? Kẹ́sàn yìí pọ̀ fún mi o ó pọ̀ jù fún mi gan gidi ni o ṣọ́gbọ́n kan tó sọ ni ọ̀nà àwọn èèyàn jẹ́ suspect ṣáà ti ṣe anything ni. Kí ni wọ́n ṣe tẹ́ fi mú wọn là ń béèrè lọ́wọ́ yín. a kó wọn mọ́ rédíò ni aago 3 la dé ọ́fíìsì yìí lánàá. Mr. Man. Sir. Aago mélòó ni wọ́n arrest yín? 10:30 náà pè mí àti ìkejì mi, sir. Young man, stand up. Bàbá àgbàlagbà. Aago mélòó ni wọ́n arrest yín? 10:30 náà arrest mi àti ìkejì mi. Iṣẹ́ mẹkáníìkì là ń ṣe àbọ̀ láti fi ṣe ní bàbá. Sọ́tọ̀. I say shut up, sit down. Sit down there. Mr. Osman, sorry to say, sir. Mi ò mọ̀ bóyá ẹ mọ̀ implication kan tí ẹ sọ, sir. That is extortion. Mi ò mọ̀ kó sọ fún mi. Sọ fún mi. Ṣùgbọ́n. Next time tẹ́yìn náà bá ń jáde ẹ máa make sure pé ẹ mú form of identification dání so that tírú nǹkan báyìí bá ṣẹlẹ̀ ẹ rí nǹkan fi identify ara yín pé iṣẹ́ tẹ̀ ń ṣe rè o wọn ò ní kó yín mọ́ ẹni tí kò jẹ́ kan kó yín mọ́. Is that clear? Mr. Osmond, with all due respect, sir, màá sọ pé kẹ́ prepare bail bond wọn kẹ́ dẹ̀ release wọn kẹ́ dá àwọn nǹkan tẹ́ gbà lọ́wọ́ wọn padà fún wọn kẹ́ jẹ́ kó máa lọ. Ẹ ṣe lọ. Kí n jẹ́ kó máa lọ ṣé fẹ́ máa kọ́ mi níṣẹ́ mi owó ń kọ́ owó ń kọ́. Àgbàlagbà ní lẹ́nu iṣẹ́ yìí ẹ jù wá lọ lẹ́nu iṣẹ́ yìí àbáyín lẹ́nu iṣẹ́ yìí ni so ó dá mi lójú pé ẹ mọ rules and regulations tó guide iṣẹ́ yìí èmi kọ́ ni máa ṣe tún ṣàlàyé fún yín pẹ̀lú ọjọ́ tẹ́ ti lò lẹ́nu iṣẹ́ yìí pé bail is free, sir. Bail is free. So I better can release wọn tẹ́ bá dé fẹ́ bóyá kí n report fọ́gà bóyá yẹn lẹ fẹ́ ẹ jẹ́ ká ṣiṣẹ́ ìwé ìjẹ́ ká ṣe náà ẹ jẹ́ kán bá wọ ọlọ́pàá. wọ́n máa release mi. Yes, he said bail is free. Mami. Ọkọ mi. Ẹ kúlẹ̀ mà. Bó ni? A dúpẹ́ o. Kú àtàárọ̀. Àtàárọ̀ ni. Bó wá ló ṣe ń ṣe? Kí ló ṣẹlẹ̀? Mami, ó rẹ̀ mí. Fẹ́rẹ̀ mi àti pé ebi gan-an ló lé mi wọlé. Ráìsì díẹ̀ wà ní kíṣìnì tó bá máa lọ jẹ o. Nǹkan ẹ̀rọ fi yàn panu náà. Ìyẹn náà dà. Ṣúra, èwo wá dúró. Ilé ìta wá sọ ní àárọ̀ nǹkan. Ṣé títí owó yẹn? Àmọ́ mi ò gbàgbé. Ń wá dà. Mi ò gbàgbé. Ń dà. Ẹ wo títí ìparí oṣù máa fún yín yẹn. Ó dọ́ọ̀lù. Ìparí oṣù bá wù. Ṣé ẹ̀rí ṣẹ̀ṣẹ̀ lójú ọ̀nà ni? Ó dọ́ọ̀lù ọmọ yìí. Kí ló dé? Láti àárọ̀ tó ti lọ títí di ìsìn ẹ̀rí nǹkan kan ẹ̀rí iṣẹ́ ojú ọ̀nà ṣe. Mi ò ní kó jalè. Ṣé o rí báwọn ẹgbẹ́ ṣe ń ṣe ni? Ó dọ́ọ̀lù. Kí ló dé? Wá tí ẹ mọ̀ bó ṣe máa fi kódà kí ló dé tó rí tí ẹ mú bọ̀? No, ó tọ́ bẹ́ẹ̀ ni pé ẹ mọ̀ pé èmi ò kí ń ṣe police officer tó ń ṣe gbogbo orú nǹkan tẹ́. Fìyẹn lẹ̀. I'm a police officer with a difference. Jọ̀ọ́ torí Ọlọ́run jẹ́jẹ́ ń gbọ́ràn. Police officer with a difference. Ó dọ́ọ̀lù. Jẹ́ ń sọ fún ẹ, òótọ́ ọnú kò kọ́ ojúlé 6 pàà. Ó lọ látàárọ̀, ó wá ń bọ̀ wá níparí oṣù. Léni 4. Ó rí nǹkan kan ṣe ni. Ó lè ṣe kàrámọ̀ ni. Ṣé bí yúnífọ́ọ̀mù lè wọ̀ sọ́rùn yìí? Yes. Authority ni. Okay, kí n wá sí torí pé uniform wà lọ ṣé kí n máa jalè ni. Kó wo ni onídìí àti jalè authority still ni. Wàá ọmọ yahoo wàá ọmọ tó pé mífún bí wọ́n ti ẹ̀ ṣe yahoo wàá sọ fún wọn pé yahoo ni wọ́n wàá ṣàlàyé fún wọn pé kidnapper ni ẹ́ ritualist ni ẹ́ kíníkọ́ wọ́n máa bẹ̀
tó wà kó fẹ́ gba rẹ̀ lẹ̀ kíníkan wàá mọ bó ṣe máa ṣe kí ló ń ṣiṣẹ́ mo bí ẹni dìrín ni òdó olùjàre ṣerú eléyìí ni ìyá àwọn ẹgbẹ́ ẹ̀ ń lò ṣerú ní ibi báyìí ni wọ́n ń gbé àti sáwọn tó máa wà nírú condition tí wọ́n irú status tó wà yìí tí wọ́n á ti kọ́ bí 4 flats àbí 8 flats tí wọ́n ti máa lo mọ́tò tó kí lẹ́yìn tó kí ń sàlẹ̀. mo fún òróró ara kí n tó lè ràn ẹ́ lọ sí iléèwé ni kí n má bàa dẹ̀ jìyà bí mo ṣe yá má jìyà ló fà. àbọ̀ mọ̀ pé láti kékeré ni mo ti ń pùṣẹ̀ pé kò ṣiṣẹ́ ọlọ́pàá ni. àwa ìwà dàgbà tán o má dọ́ọ̀lù ara ẹ o. ìjọ wo ni mo fẹ́ tó jẹun ọmọdé wálé Mr. Honesty Mr. Pastor. ẹ wò màmí ẹ ṣáà ṣe sùúrù fún mi ṣẹ́rí èyí tẹ́tí ẹ sọ lórí kan fóònù yẹn ó ti ń gbé mi lẹ́mìí lóòótọ́ torí ìsàlẹ̀ ẹ ti yọ so ó wà ní budget mi ní parí oṣù pé màá kọ́kọ́ change casing fóònù yẹn tó ti bá ti change casing fóònù yẹn màá dẹ́ fi change díẹ̀ tó bá kú lọ́wọ́ mi. mo ṣe mistake nígbésí ayé mi. màmí. mo ṣe mistake. màmí. mo ṣe mistake. ó dáa ráìsì wà gíṣì ní kó tún lọ jẹ́ sórí bíi tèdè. àmì ìjà ṣe sùúrù fún mi àti nǹkan fi mi tẹ́lẹ̀ ọ̀kan náà èyí gbé mi dẹ́nu ọ̀nà fún mi. aláìníròònù àwọn ẹgbẹ́ àlọ́ wọn á kó báàgì nylon báàgì báyìí náà máa fi kó 50 naira 100 naira tó máa fi kó dé ń bọ̀ ṣòwò tún béèrè òun fẹ́ fi kan tẹ́lẹ̀ ẹ̀kún léyìí ò ní ròònù o ṣe mistake. DPO mo fẹ́ kó handle case carefully ni mi ò ní fẹ́ nǹkan tó máa fa embarrassment fún mi you know my reputation is at stake here. Chief ẹ̀yin tí ní ẹni ní mọ̀ sàn ẹ̀ lè mú kíkan a ní kẹ́ ẹ fọkàn balẹ̀ mọ́mọ́ bí n ṣe máa handle ẹ̀ ok mímí àti àṣẹjọ́ mọ́ra. DPO I trust you màá dẹ̀ tọ́jú ẹ̀ dáadáa kí n tó kúrò mi balẹ̀ ni I will give you a check of 500,000 naira. Sir, you sent for me, sir. Yeah. Àwọn boys tí wọ́n wà ní custody ẹ lọ prepare bail bond wọn kẹ́ release wọn fún chief. You mean àwọn tó pààyàn, sir? Oh God. Ṣó gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ń sìn. Àwọn boys tí wọ́n sọ wípé wọ́n pààyàn àbáwọn boys tó pààyàn. Ṣé o mọ̀ pé ọlọ́pàá ó yẹ kó rí yín máa ṣiṣẹ́ ni? Agbófinró ni yín náà. Ṣé o lè dé court kó o sọrú yẹn ní court kó má lọ against ẹ̀? Ẹ̀yin náà lè máa sọ fún yàn pé it is better you remain quiet because anything you say might be used against you in the court of law. Ara nǹkan tá a máa ń sọ náà nìyẹn. La ṣe máa ń sọ bẹ́ẹ̀ fáwọn èèyàn. Ọ̀rọ̀ yẹn náà ni wọ́n ń sọ yìí. Àwọn boys tí wọ́n sọ pé wọ́n pààyàn kì í ṣe tí wọ́n pààyàn. Sir, ó dà pé 18 minutes kéèsì pọ̀ mọ́ra wọn sá o. Ẹ̀yin lè sọ pé tó bá ti di Monday morning, àwọn guys ká gbé wọn lọ sí court sir. Ìwọ ló miss ẹ̀ up. Nǹkan tí mò ń sọ ni wípé tí a bá fi ká wọn mọ́ wípé àwọn boys náà pààyàn a máa gbé wọn lọ sí court. There is any evidence kankan concrete one tá lè present before the court páwọn náà pààyàn. Nǹkan tó fi sọ fún wa ni pé kó o tó lè ní lágbájá pààyàn pẹ̀lú bọn o ní láti rí tàbí kó jẹ́ pé a rí ẹlẹ́rìí tó máa ní ìbọn yìí o ọ̀tá jáde láti ní ẹ̀ pum ọ̀tá wá lọ ó wọlé sẹ́nìkan lára pum ẹni yẹn kú pum. Àtún wá wo ìdí ìbọn pé ǹjẹ́ a rí fingerprint ẹni tó yìnbọn àwa bá owó ẹ̀ ń bẹ̀ gàdàgbà nídìí ìbọn àwa sọ pé ìwọ ni ẹni náà tí ó fọwọ́ mú bọn tó yìn tọ́ta jáde tọ́ta lọ bá olóògbé tó lóògbé kú ní tó fi sọ nìyẹn mo mú òfin ìjú ẹ lọ therefore go and release these boys. Yes sir. Chief ẹ máa dá lóhùn jàre bọ́ọ̀ ṣe ní mọ̀nà nìyẹn tó máa dá pàdé ń pàdé. Kò mú nǹkan kan ni irúmọdìyẹ ò máa wò di. Èmi ìyá èmi ni mo máa ṣá. Chief ṣe rí níbi tí ẹ̀yin ti bá gbàlagbà jẹun dé kódà táwọn ọmọ yín bá mú ọ̀bẹ sẹ̀ kàn fi dúyàn lọ́rùn báyìí kẹ́jẹ̀ ṣe táwọn bá débẹ̀ àá tún sọ pé ọ̀bẹ oníke làwọn ọmọ yẹn lò àá sọ pé ọ̀bẹ tó pààyàn gangan àmọ́ ibi tó ti wá. That might be you. Yes, sir. Check it, TV. No, I will do that. I will do that. I
ṣẹlẹ̀. Àwọn guys ta arrest. Ọ̀gá ti ní order release wọn. Irú jágbàjàgbà ò ní kò possible now. Kò possible wọ́n ṣe máa ní kó lè release wọn. Ṣé o sọ gravity crime tó commit ni? Do I need to tell ọ̀gá pé nǹkan tó ṣe ni? Ọ̀gá mọ nǹkan tó ṣe náà. Bí ọ̀gá ti gbowó ni. I don't know. Kò possible. O tún order me with authority. Go and release them now. Kò lè work. A máa sọ fún wọn ni wo ìjọba jẹ pàwá sẹ́nu iṣẹ́ ni o. So tí wọn ò bá fẹ́ ṣe nǹkan tó tọ́, àwa máa sọ fún wọn pé eléyìí ló tọ́. Irú rubbish wo nìyẹn? Èmi máa lọ sọ fún wọn. Á dà tó bá sọ, torí èmi náà ti sọ wọn gbọ́ sí mi lẹ́nu. Ó possible kó wọn gbọ́ sí wọn lẹ́nu. Kò tiẹ̀ ṣe pé possible wọn máa gbọ́ ni kí ni gbogbo yẹn? Aṣọ ìtọ́jú tọrọ fún wọn. Máa wé sí airport. Ẹnìkan kò dé akọ dànù. Ó ní name of money. Kí ló ṣe ọ́fíìsà Wálé? My chief. Thank you very much. Mo kan. Fọkànbalẹ̀ ṣùgbọ́n fọkànbalẹ̀ gidi. Anytime tó bá ti feel like pé o fẹ́ ṣe irú eléyìí, máa bọ̀ níbí báyìí. Ọ́fíìsì mi ilé ẹ̀ ni o. O ti gbọ́ ẹ̀ kó dá nǹkan sára. Ìwọ Ọlọ́run má jẹ́. My DPO, thank you very much. You are most welcome, chief. You are most welcome. Pẹ̀lẹ́. Sean. Yes. Kí ló ṣẹlẹ̀? Kí ló fẹ́? Mo ní kí n wá wo àlàáfíà yín sá. Okay, àlàáfíà lèmi wà. Ṣé àlàáfíà nìwọ náà wà? Yes sir. O ṣọ́. Ká zoom pa àlàáfíà ló wà bí àlàáfíà ló wà. Torí bó ṣe já wọlé yẹn bà mí lẹ́rù o. Ó dẹ̀ kí n ranjú bó ṣe ranjú. If you're fine, I am fine. All right sir. All right. Sean! Kí ló ṣẹlẹ̀ fún ṣọ́? Ṣẹ̀ràn lẹ́nu tó ń jẹ́wọ́ fún báwo ló ti ń ṣe ẹ́? Sir, I am just... Uncle, confused me. Why? Oh, it's fine, don't be confused, okay? Emily ló máa salute mi lójúmọ́. Okay. All right sir. Okay. Yes sir. Ọ̀rọ̀ inú ẹlẹ́dẹ̀ ló máa ń gbé. Ẹ̀rù bà mí. Ó dàrú mọ́ lójú ni. Kò yé ni. Ó kàn wò pé ẹni táwọn pè lọ́daràn rẹ̀ ló jẹ pàdé lọ́dọ̀ ọ̀gá ẹ̀. Gbé nǹkan lóra jẹrẹ. Ewu ń bẹ lọ́kàn lọ́ngà. Mo kọjá bí ẹni gbàgì nígbó. Ọmọ ayé mi la. Wale danger. Ikú ẹni ò sí lọ́wọ́ igi nígbó. Ìran alágbára ní forí lakú. Ìgbà wo ló wá dé? Kò pẹ́ iná mọ́. Káàbọ̀. Bó o ní? Adúpẹ́ fọlọ́run. Adúpẹ́. Eléyìí tí a tún wá tá a sọ ń kọ́. Máàlì, ṣé o lọ́rọ̀ kan tẹ́ lè bá mi sọ kí n fi ojú fò àbí kẹ́mi mi fò ṣá? Àmọ́ àwọn màlẹ́kà olódodo ò ní jẹ́ o lè ṣe é. No, not even that. Nítorí ẹ̀yin náà ti mọ̀ pé oníṣẹ́ oṣù ni mí. Tóṣù ò bá dẹ̀ parí, èmi ò ń ro kan owó síbi kankan. Sálárì mi ni mo gbójúlé. Déwálé, ṣé o fẹ́ gbọ́ nǹkan tí mò ń sọ fún ẹ? Ṣé ojú ò kí ń tì ẹ́ ni? Ìbéèrè mò ń béèrè o. Ṣé béèyàn ní kòbòkòbò ọ̀rẹ́ ẹ̀ tẹ̀jọ́ ń ṣiṣẹ́? Kò lè lọ kó bọ̀ kó má sọ pé mọ́mí o ẹ gbà. Mr. S.A. Nnamdi Jazz. Báwo ni náà ti wọn? Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Èmi náà ti rí bẹ́ẹ̀ wọ́n mi. Déwálé kàn tiẹ̀ mọ̀. Ó pàdé ẹ̀ lọ́nà. Ó ṣẹ̀ṣẹ̀ lọ bí iṣẹ́ ń tiẹ̀ ni. Mo rántí. Anyway, n fẹ́ lọ rest ni wọn. Ó dáa, ó bẹ́tà. Ẹ bá manage lè mọ̀. Irọ́ ni. Mọ́mí wà lè jẹ, a gbọ́dọ̀ tọ́jú yín. Nnamdi Jazz. Ojoojúmọ́ ni.
èmi nìkan tán. bẹ́ẹ̀ lọ́mọ mi ẹ jẹun wa pẹ́ mà. èmi nìkan tán gbogbo gbà. èmi fẹ́ wọlé lọ rẹ́sì tèmi mà. o ṣe ọkọ ọba àdàbọ̀ oníṣà ẹlẹ́sẹ̀ o alọ́bọ̀ ló máa lọ o ṣe o. o ṣe o. ọmọ rèé ọmọ rèé. iṣẹ́ kan náà lẹ́jọ́ ń ṣe dé Wálé tí ìwọ bá lọ báyìí tóun náà bá lọ tó bá ń padà bọ̀ báyìí ó kéré tán báyìí 5 bay á fún mi ìwà lọ wàá bọ̀ wàá máa rojú kókókó wàá máa fọwọ́ họra kí ló dé táwọn màlẹ́kà olódodo ò bá fi ẹ́lẹ̀ ìwọ náà fi wọ́n lẹ̀. Mami, mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ nǹkan kan lé ni pé. Mo ń gbọ́ o. Òótọ́ lẹ fi tọ́ mi. Torí ẹ̀dẹ̀ ni mo ṣe jẹ́ ẹni tó ń dúró lórí òtítọ́. Ṣé ẹ rí nǹkan táwọn yẹn ń ṣe? Èmi ò lè bá wọn tẹrí sí irú ẹ̀ o. Èmi ò ní ever bá wọn ṣerú ẹ̀ no matter what. Mo mọ̀ pé bó pẹ́ títí akálòlò àpè bàbá òtítọ́ mi á gbé mi débi re. Ǹlẹ́ o, bàbá olótìtọ́. Ǹlẹ́, ṣe bẹ́ẹ̀ èèyàn làwọn náà. So gbogbo ọ̀nà táwọn yẹn ń gbà tán fi wá fún yín ní 5 bay tán èmi ò ní gbàrú ẹ̀. Nǹkan tẹ́ fi tọ́ mi òun ni mo dúró lé lórí. Orúkọ rere báyìí ó sàn ju wúrà àti fàdákà. Bẹ́ẹ̀nu sáhùn. Orúkọ rere sàn ju wúrà àti fàdákà lọ. Orúkọ ọ̀hún dà. Ṣọ́ fi ń gbọjà ni. Mo béèrè ni. Ṣọ́ fi ń gbọjà ní PZ ni. Àbọ̀n fi ń kọ́lé àbọ̀n fi ń ra mọ́tò. A fool at 40 is a fool forever. Ọmọ 40 ọdún tó ra kẹ̀kẹ́ ni tó ní òwúrọ̀ la wà. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ṣó dìgbà tó bá di aago mẹ́rin ló fẹ́ di ọ̀sán. Mo béèrè ni. Déwálé. Ó jẹ́ jí. Déwálé ó jẹ́ jí. Ó jẹ́ wálé. Ó jẹ́ má sùn. Ó jẹ́ má sùn torí pé àwọn ẹgbẹ́ ńkọ́ wọ́n ti sùn. Yé sùn. Àwọn ẹgbẹ́ mi ti sùn. Yé máa sùn. Wálé, everything ti sú mi. Bí àwa kan ṣe ń lu kó lè dà kó lè dà kó lè dà. Ijó kó bàjẹ́ ni àwọn kan jó. Àwa kan ṣiṣẹ́ wa gẹ́gẹ́ bí iṣẹ́. Tá bá ti wá ṣiṣẹ́ ìdójú àmì. Tí kéèsì bá ti dọ́dọ̀ ọ̀gá, ọ̀gá máa dá everything rú. Ọ̀gá máa ti gba bribe. Wo bí báyìí. Kí ni a fẹ́ káwọn aráàlú máa sọ? Ẹ ká máa sọ fún wọn pé àmọ́ṣẹ́ wa pé yẹ ká ṣe ni àbí àmọ́ àṣẹ rárá. Ó rántí mánu ní jìbìtì tí arrest lánàá. Tí ó talẹ̀ kan fún èèyàn 9. Of course. Wà ní cell 23 now. Cell 20 what? Cell 23 lèmi tì mọ́. Ibẹ̀ ni mo sì ti rí lánàá. Wálé, ṣé kí n parọ́ kan fún ẹ? Bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Máa yẹn máa wà nílé ẹ̀ tó máa fẹ́ lá. Ayé tí àwa ta arrest tá a jẹ tó ẹ kó wà nù cell ó máa jẹ lọ́wọ́ nílé ẹ̀ báyìí. Yeah. Àwọn tó wà ní duty lálẹ́ gbà tí mo dé láàárọ̀ yìí àwọn náà sọ fún mi wípé bá a ṣe lọ báyìí ọ̀gá gba bribe owó tabua lọ́wọ́ àwọn family bọ̀bọ̀ yìí pẹ̀lú ìgbójú lọ́gá yìí command àwọn guys you guys come here go and release am. Wọ́n release bọ̀bọ̀ yẹn látànà. What kind of rubbish is this? This is so annoying. Really? Irú pálapàla wo lélẹ̀? Wálé, bó ṣe ń yà ẹ́ lẹ́nu yìí bẹ́ẹ̀ ló ń yà mí náà lẹ́nu ìgbà tó wọ́n sọ fún mi láàárọ̀ yìí. Tábà ní kàkà ní 2 3 nínú oṣù táwa yìí lásán ọ̀gá ti ṣerú nǹkan báyìí 7. Ọ̀rọ̀ tí tó ṣẹlẹ̀ ní last month. Kí la mọ̀ tó fẹ́ ṣẹlẹ̀ ní next month bro? Everything is sú mi. Ṣòrí, ìwọ ni kọ́kọ́ ló sú. Ó sú èmi jù ẹ lọ. Ṣé wàhálà ti bí iṣẹ́ yìí ní ká sọ ni? Èyí tí mò ń kojú ńlé gẹ́gẹ́ bí wàhálà àti ìṣòro ó ju ti bí iṣẹ́ lọ. Ilé. Mami ò jẹ́ ń gbádùn. Owó ìṣá ni. Ó le débi pé wọn ò fẹ́ mọ gbogbo ọ̀nà tí mo bá gbà tí mo bá fi rówó. Kò bá jẹ́ through any fraudulent act kémi ṣáà ti rówó kó wálé fún wọn ni òun ló jẹ wọ́n lógún. Mama will never support that. Kí ni? Kó fi ọ̀nà àlùmọ̀kọ́rọ́ rówó. Màámi tó jẹ́ pé wọ́n á tún máa tẹnumọ́ fún mi ni torí kó lè lówó torí kó lè rówó gidi ó ní mo ṣe ní òṣìṣẹ́ ọlọ́pàá o mi ò fẹ́ mọ bó ṣe máa ṣe o
Màmí, kí ló dé tẹ̀ ń ṣe báyìí? Ẹ wo bí mo ṣe tó. Ẹ bá mi sọ̀rọ̀ nípa ìyàwó, ẹ bá mi sọ̀rọ̀ bí mo ṣe fẹ́ build family mi. Owó ìṣá ni tiyín. Àṣé bó ṣe wà ní Lẹ́kì bẹ́ẹ̀ náà ló wà ní Gbàǹjà. Wálé, ìyẹn túmọ̀ sí wípé ìfun kan náà ni mọ́mí ẹ àti ìyàwó mi jàjẹ́. Ìyàwó mi bá mi sọ̀rọ̀ nǹkan méjì ju owó lọ. Wàá dojú ẹ báyìí. Ó dé o. I don't know what to do. Owó kiri. Tí ní ọ̀rọ̀ ọjọ́ sí ti bẹ̀rẹ̀ sí wá sí ìmúṣẹ. Oúnjẹ ọmọ ni. Ìwálé. Ṣé kò ní sí wíṣù blower o? Sí wíṣù kankan bí kankan. Ẹlẹ́dàá mi, ajé ògúngún ní sọ. Onísọ̀bòjì. Mo wí fún ẹ, ìwọ gan á rí pèpè sí ayé wa yàtọ̀. Sórí, ńgbà mo ti lóyún ẹ báyìí, táwọn àáfàá ńlá tí wọ́n kọ̀ǹfàmù ẹ̀, wọ́n lọ́mọ tí mo bí ò ní dọ́ọ̀lù. Wọ́n lọ́mọ tí mo máa bí pé smart ni. Wọ́n lọ́mọ gidi ni. Ṣé ọkọ mi? Mo sọ fún ẹ. Ṣé gbọ́gbọ́n á rí pègbè sí ayé wa á yàtọ̀? Àbí báwo ló ṣe rí sí? Èmi nìkan tán. Èmi. Mo tún mẹ́yẹ bọ̀ lápò. Mo ṣe ń mẹ́yẹ bọ̀ lápò. Sórí, kọ́kọ́ lọ bá mi pé Sefiu kó lọ bá mi ra mọ̀tínà. Kó bá mi fi mílíìkì sí. Bẹ́ẹ̀ mo sọ fún ẹ. Sefiu rẹ̀ dà. Á dà fún ẹ. Wá mi. Ò ní ṣe tì. Bó bá ṣe ń ṣe báyìí, ayé ò ní mú ẹ. Wà á máa lọ báyìí, wà á máa lọ rí, wà á máa bọ̀ rí. Á túbọ̀ pọ̀ sí jù báyìí lọ. Nígbà bá ṣe tán ká wá Sọ̀fíọ̀, kó wá wá ilẹ̀, kó bá wálẹ̀, ká bẹ̀rẹ̀ sí í ṣe gbogbo kinní yẹn. Abẹ́kásùn. Bàbá. Hello bàbá. Bàbá mú kí yín sà. Ẹ mo gbọ́. Ṣé mo létí mi di ni? Àbúrò pọ́n kági mọ́ mi létí ni. Ìyìn dán lónìí. À ń jà ni. Mo ń bọ̀ ọjà gan. Mo ń bọ̀ ọjà gidi. Àìní fúnra rẹ ni o. Mo ń bọ̀ ọjà bí kò kú ni. Kí ló dé? Wọ́n sọ̀rọ̀ amọ́ran kíkọ́ kankan pa ni. Bàbá kí ló ṣẹlẹ̀? Ó jẹ mí lówó ni. O tún béèrè lọ́wọ́ mi pé kí ló ṣẹlẹ̀. Ṣé ó jẹ mí lówó lé ni? Bọ̀ bàbá yín kó mo tiẹ̀ bá wá ń sìn sà. Nǹkan kan ṣẹlẹ̀ ní flat ọ̀dọ̀ mi lẹ́yìn sìn. Mo kàn wá nílé pẹ̀lú ìyàwó mi, mo fẹ́ máa dágbére pé mo ń lọ bí iṣẹ́ fún. The next day mo kàn wá ní mo kàn gbà. Mo bá yọjú bá jẹ́ kápẹ́ntà yín. Ó ti ń kan ilẹ̀kùn apartment mi pasà. Kí wà ní tiẹ̀? Bàbá rẹ̀ ló nílé ni. Kì í ṣe ilé bàbá tèmi ni. Kí ni tiẹ̀? Èmi mo ní ilé, mo ní wọ́n kan lé mi pa. Kí ni tiẹ̀? I mean, ọ̀dọ̀ mi ló ń kàn kó ṣe gbogbo ilé gangan ló ń kàn. Ọ̀dọ̀ mi ló fẹ́ kọ́ mi mọ́lé. Àbẹ́ mo ṣe ń sọ̀rọ̀ ọ̀dọ̀ mi ní nǹkan. Àtọ́lọ́pàá náà máa dátọ́ lẹ́nu ọ̀dọ̀ mi ní nǹkan. Ṣé bàbá kan náà lọ́jọ́ bẹ́ẹ̀ mi àti ẹni? Ṣé ó kọ bàbá kan náà lájọ ń jẹ? Sísọ lè mú kan lájọ ń jẹ ni? Tó fi sọ pé ọ̀dọ̀ rẹ ní kan. Ó nílé tó fẹ́ gbà tí mo bóyá lé ọ àbí ìnípadà lé ọ ni mo fẹ́ kàn. Ó ní sọ pé ọ̀dọ̀ rẹ ní kan, ọ̀dọ̀ rẹ bò. Wọ́n mọ̀ pé ilé bàbá mi mọ́ ilé bàbá tiẹ̀ ni. Wọ́n kálukú mo kọ bàbá rẹ o. Wọ́n kálukú jó kọ bàbá rẹ o. Dúró ṣe ìyàwó rẹ ò jíṣẹ́ fún ọ pé mò ń béèrè rẹ ni. Ó jíṣẹ́ sà. Ó jíṣẹ́. Ní onú oṣù tá a wà yìí, ẹ̀mí ló ti sọ fún ọ pé mo wálé. At least bí ẹ̀ẹ̀mejì àbí ẹ̀ẹ̀mẹ́ta ṣá ó ti sọ. Mọ wulẹ̀ ṣe bí kinní kankan. Ẹlẹ́ẹ̀kẹfà lélẹ̀ tí ń béèrè rẹ tí ọmọ parọ́ fún mi òun ò tí wọlé ọ wọlé lọ́la ọ wọlé dé lónìí ó ṣe kinní kan o. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó rà pé night duty ti máa ń wà bàtà tí mo máa fi dé lálẹ́ ẹ ti máa ń sùn òun ló máa ń fa ta fi máa ń mix ara wa sà. Night duty tí wọ́n ń lọ ló jẹ́ kí ọmọ rí owó fún mi. Ṣé bí wọ́n bá ń ṣe night duty ṣé owó tí ń bẹ lápò rẹ náà tó ń ṣe night mọ́ ni? O ò rówó filẹ̀ fún ìyàwó rẹ pé ìwọ ń lọ night duty o owó ẹ bá ń kó mú landlord o àbí. Má bínú sà. Dúró kí ni máa gbénu yín náà? Ok torí aṣọ dúdú tó ń wọ̀ ló ṣe rò pé bóyá o lè máa gbélé ọ̀fẹ́ kọ́ mọ́ sanwó àbí nítorí Ọlọ́run gbà o. Òun torí pé ọjọ́ ọlọ́pàá ni mo ṣe gbà o. Nítorí pé tí n bá gba ọmọ ìgboro àmọ́ gbọ́ lọ́kadà àbí mo gba àwọn ìkan lára àwọn ọmọ ta pé ok mọ̀ bọ̀ wá gbélé lọ́dọ̀ mi o irú tí ọ̀sẹ̀lẹ̀ náà ló tún padà ṣẹlẹ̀ yìí o tí mo ti wò pé kọ́ má dàbí pé àti mọ̀ gbọ́ ọmọ nira o kí n gbọ́ ọlọ́pàá o bóyá ìwò tó yọ̀ dé sí responsible díẹ̀ àṣé ibi tí mò ń sá fún àṣébẹ̀ náà ni mo tún padà lọ síbẹ̀ náà ni mo tún padà lọ. Bàbá
ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bínú sí mi màá make sure pé oṣù tá a wà nínú yìí kó tó tán màá san owó yín sà. oṣù tí a ti fẹ́ lò tán yìí kó tó tán sọ ọmọdé tí ò ní ọmọ pé ní 27 èdè 27 lágbára Ọlọ́run oṣù yóò tán bí ijọ́ mẹ́rin òní tó bá di àárọ̀ ọjọ́ mẹ́rin mo fi Ọlọ́run búra ó jìrì mi ní ẹnu ọ̀nà rẹ ni ó jìrì mi lẹ́nu ọ̀nà rẹ mi mo sọ bẹ́ẹ̀ fún ọ kó o sì ṣáàtú láti mú owó mi dání bí bẹ́ẹ̀ kọ́ ọmọ tọ́ wéré mi o ọmọ ọ̀rọ̀ pọ̀ sílé gbà ni ọ̀tọ̀ wéré mi gan ni o. bàbá màá san owó yín kó tó ti gbà yẹn. wọ́n san owó mi. inú mi kàn dùn pé ẹ sọ pé iṣẹ́ tí mò ń ṣe iṣẹ́ yẹn ọgàn mi fẹ́ kẹ́ respect mọ́ mi lára most especially the Nigerian property tó wà lára mi ṣùgbọ́n ẹ jọ̀ọ́ nítorí sọ́lọ́run. ó tún bà gbogbo ẹ̀ jẹ́ ó tún fọ̀rọ̀ bà gbogbo ẹ̀ jẹ́ èmi respect aṣọ rẹ àbí mo respect ìwọ dákun ṣé designer lọ́wọ́ yìí ṣé Gucci lọ́wọ́ ni ṣé Versace lọ́wọ́ ni sọ fún mi kí ni tó wọ̀ tójú òrìrí aṣọ tẹ́ ẹ bọ́ sọ́jà tẹ́ ẹ rà tó jẹ́ pé wọ́n bá yín kọ̀ọ̀kan sí wọ́n bá yín fi òwú kọ̀ọ̀kan sí sẹ́yìn lójú òrìrí èyí respect rẹ̀ ìtún respect tọ̀wọ̀ tí màá jẹ respect tọ̀wọ̀ á jẹ́ pé ẹni tí ò jẹ mí lówó àtọ̀ mi irú aṣọ ìjẹ mí lówó ọwọ́ á ní kí respect aṣọ àbí mo ti respect ẹni tó bá kásọ lẹ̀ báyìí tó kó sígi lọ́rùn mo lè respect aṣọ lásán o àmọ́ pé wọ̀ tó wọ̀ sọ́run báyìí láyé jọ́ mi nù. ẹ má bínú sá máa sanwó yín sá. sórí èmi ò lè mi bínú n sì ní ìbínú tí mo sọ fún ọ ni pé tó bá di ìparí oṣù tó o bá fún mi ní owó mi sọ pé ọjọ́ mẹ́rin ni ó parí tó o bá fún mi ní owó mi ó rí ibi tí wọ́n ti fi ọlọ́pàá tó ti ń fún ọlọ́pàá kí mo ti ń sọ mo fọlọ́pàá mọ́ ọlọ́pàá èmi ò fọlọ́pàá mọ́ ọlọ́pàá kẹ́yìn méjèèjì kẹ́ kùn lábò kẹ́ kùn síra yín létí kẹ́ pẹ́pẹ́ dẹ́ ń gàm lé mi lórí ẹ padà wá fàbọ̀ lé mi lórí ní lọ ọlọ́pàá OPC nílò wèrè náà fi mú wèrè mọ́ wọ̀rí àmọ́ sọ yóò mọ lóhùn Mr. Awẹ́ ìmọ̀ ibi tó wẹ́ sí àwọn Awẹ́ family tí mo mọ̀ bíi kíkan wà ń jẹ́ 15 kan mọ́ kaṣọ kiri kò sì lówó lọ wọ́n kàn sanra ni ìwọ sì rèé tún sara ò lówó lọ́wọ́ dáadáa ló ń bá kiri tó ń bá dáadáa ò sí kiri kálá mọ̀ pé olóbùkún báyìí náà èmi ò gbélé fún wọ má alẹ̀ mọ́ tó bá gbọ́ ìsàsíọ́ kò bí èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ọ àwọn abita láì wọlé olóhùn kémi mọ respect aṣọ ní ìwọ̀n òrìrí black things ọjọ́ tí ẹ̀jẹ̀ gbà tí ń broke má broke kò sẹ́ni tí ń lè sọ̀rọ̀ sí kò sẹ́ni tí ń ti lè lọ gbére o. ẹni sùúrù ó ti bì mọ́lẹ̀. nǹkan tẹ́ ń sọ ò yé mi báyìí o ṣé bá kí n jẹ yín lówó tẹ́lẹ̀ ó dáa mo mọ̀ bó ti pọ́sẹ̀ mẹ́ta tó ti wọlé báwo lè ṣe máa lé ọmọ mi síta mo ní kẹ́ ní sùúrù ẹ wò nǹkan kan gbọ́dọ̀ ṣọmọ mi o nǹkan kan gbọ́dọ̀ ṣọmọ mi o torí tí kò bá ṣọmọ mi ẹ wò mí ní tẹ̀kẹ̀ yìí sí pẹ̀lú yín o ok mo ti gbọ́ màá wá mọ́mọ́ mi máa wá mu. skul àwọn Túndé kọ́ nìyẹn. wọ́n lé ọmọ mi síta. àṣebọ́ yìí ṣe wọlé second term ni. ó ti pé 3 weeks ni. mo ń béèrè pé ṣó ti pé 3 weeks. ó dáa ó ti pé o tó bá jẹ́ pé nǹkan tó fẹ́ gbọ́ nìyẹn. but tó bá jẹ́ wá tètè pé bẹ́ẹ̀ náà yóò tí tó kàn lé náà a máa sán náà ni. kò tí tó kàn lé mo ti gbọ́. kó tí mo ń bá bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ orí bàbá aláàlọ́ tó fẹ́ tì wá mọ́lé táwa nulẹ̀ tó ní kàn lẹ̀kùn pa yẹn ni mo ń bá bọ̀. wo bàbá láńlọ́ọ̀dù wá àti bàbá láńlọ́ọ̀dù lẹ́jọ́ ní wàhálà ayé yín kò sí ètò kàn mí bẹ́ẹ̀ ìyẹn tó kàn mí sí ni èmi àtọmọ mi. ọ̀nà ṣe máa lọ́mọ wálé ṣé wà ní kò níyà jẹ tó gbẹ̀yẹ náà ní gbogbo àdúgbò yìí ni wọn á máa lọ́mọ yẹn wálé. kò ń ṣẹjọ́ wọn tí o bá ṣe federal government tó ń sọ sálárì wa Adedimeji wọn tún sálárì wa. ṣé o mọ̀ pé nǹkan tó máa ń sọ tó máa ń bí mi inú nìyẹn ìwọ àti sálárì àfi bí àfiṣe bó o bá fẹ́ tọ̀ sálárì ni borí fún ẹ sálárì bá fẹ́ raṣọ sálárì bá fẹ́ oúnjẹ kò sí kọ́tà bá fẹ́ ra báyìí sálárì náà ni èló ló ń gbà tó jẹ́ pé gbogbo ìṣòro ilé ayé ẹ̀ sálárì náà ló ń kó lé lórí kí ló dé ṣé dandan ni kò ṣiṣẹ́ ọlọ́pàá ni èèyàn tó ń ṣiṣẹ́ ọ̀kadà gan ó mú owó wálé lójoojúmọ́ kí ló dé gbogbo ṣe samida gbogbo ẹgbẹ́ olúwa ẹ̀ ló ti tẹ̀síwájú mo kàn dárógún bí omi òjò ni mo kọ́ tó samida gbogbo bí mo yẹ rí ṣé bí mo ṣe nígbà tó fẹ́ mi lélẹ́yìn. ní sùúrù o dárógún lágbára Ọlọ́run. mo ti gbọ́. kò sí nǹkan tí mo fẹ́ ro gbogbo nǹkan lé lórí bí ó ṣe sálárì mi. mo ní kó má sọ̀rọ̀ sálárì ìmọ̀ ṣáfiṣe ni wo ó tẹ̀ ti wá dá báyìí because ó ti fẹ́ máa sún mi máa mú ọmọ mi mẹ́tọ́mọ mi àmàlà sọ́dọ̀ ọmọ mi ó ṣàmọ̀ pé mo sì ní ìyá. ọ̀dọ̀ ta ni. ọ̀dọ̀ ìyá mi wọ́n lé mi ibẹ̀ ló ti wá tọrọ mi wọ́n lé mi máa dẹ́ padà síbẹ̀ máa ṣiṣẹ́ ọlọ́pàá lọ ṣebí dandan ni. ìyàwó ọ̀lẹ náà ń gbà a kì í gbà ìyàwó alágbára. tábàlà alágbára o ọ̀lẹ ni ẹ tó bá mọ̀ ọ̀lẹ ni ẹ
ìjọba ló fẹ́ sọ nídọ̀lẹ́ omi kì í ṣọ̀lẹ. ìjọba ló fẹ́ sọ ọmọ kan ló ṣubí ṣé pé o lè tẹ́kì ọmọ kan sí wàhálà. Kúnlé. Kúnlé. Kí ló dé? Ojú ẹ̀ yóò pé níwájú jẹun rárá. Kí ló ṣẹlẹ̀? Èrò lélẹ̀. Kí ló dé? Kí ló fa gbogbo eléyìí? Kí ló fogun transfer? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe? Déwálé, bí mo ṣe rí nìyẹn o. Mi tí mo kọ́ tí mi àtọ̀gá tí ìjọ fà lórí ọ̀rọ̀ ọ̀sán sálárì wa outcome eléyìí o. Dúró náà, ṣé bí mo bẹ́ẹ̀ sọ̀rọ̀, ṣé bí mo ní kó má lọ bá wọn. Ẹni tí èèyàn bá lè bájá èèyàn máa ń filẹ̀ fọ́lọ́run ní. Kí ló lọ bá wọn sí? Ó bá wọn tán sí wo nǹkan tó ṣẹlẹ̀. Ìbàdàn alábẹ́ gírí tó bá mi sọ̀rọ̀ kí wọ́n lọ́gà ń pè mí outcome kan pé ọ̀gá ń pè mí kò torí sọ́ọ̀tì lélẹ́yìí. Sọ fún ẹ kó má lọ. Ìgbà wọn náà làdí sọ̀rọ̀ how long la fẹ́ máa fi wọn wo ọ̀gá níran 4 months àgbẹ̀sọ́lárì wọ́n ní kí n máa wo ìgbà wọn làdí sọ̀rọ̀ nígbà bí pẹ̀mí àtàwọn fámìlì mi kú ni. Oko ẹlẹ́ni náà. Ó le o. Olórí. Ajá ìpà tútù kò kún apẹ̀rẹ̀. Ẹ tún ní asa sórùn. Ìwọ tó jẹ́ pé ó wà ń gbòòrò gan lásán gan àti bọ́ àwọn òbí ó le fún ẹ. À ń bọ̀ síbọ̀ sí inú oko ẹlẹ́ni. Adéwálé, abúlé tá à ń sọ yìí àwọn àgbẹ̀ ló wà ń bẹ àwọn ọlọ́kadà tó wà ń bẹ bí wọ́n lójú 5 lọ owó tó kù kẹ̀kẹ́ náà wà. Ibo ni mo ti fẹ́ showcase talent Ọlọ́run fún mi gbogbo promises tí mo ti made ní pẹ̀lú iṣẹ́ wa yìí báwo ló ti fẹ́ wá sí ìmúṣẹ kò sí náà nínú abúlé yìí. The most painful part of it ni pé tó bá rí igbe tí mò ń ké yìí kó ṣe tèmi nìkan o. Tí ẹ wà nínú igbe tí mò ń ké yìí. Kí ló kan ìṣe máa sunkún fún mi kí n tèmi? Adéwálé yíbo kó ẹlẹ́ni ló rán mi lọ àfẹ́mọ́ kan jẹ́ pé ọ̀run alágídí náà máa rán wọn lọ. Bẹ́ẹ̀ ni ó rántí nǹkan tí mo sọ fún ẹ tọ́gà sọ nípa ẹ fún mi bó ti gbàgbé ni. Ikú. Ìyá àti ìyàwó nǹkan báyìí. Wọ́n wà mi mọ́ pé ìfẹ́ sọ fún màmí bó ti máa tó wá ní kí n ro lọ kí n ro bọ̀ kékeré ni ti mọ́mí mi. Ìyàwó mi tó jẹ́ wípé àtìgbà tí nǹkan ti lọ déédéé ló ti gbógun tì mí nínú ilé. Tí ẹni fẹ́ sọ pé kó ká lọ lóko ni àbí bó bá mú ìfẹ́ sí kí ni kó fi iṣẹ́ sílẹ̀. Adéwálé tèmi ti bá mi. Mi ti bá mi wò. Mami. Mami. Ó wà ló pè mí lẹ́ẹ̀kan. Ó sùn ni.
Mami. Mo lè wá ń kó lọ. Mami. Owó rẹ̀. Déalé, ò ń ṣe tíátà. Wà níbo ló ń káṣọ lọ? Níbo ló ń lọ? Mami, iye káṣọ lọ bí kankan. A lówó rẹ̀ sẹ́. Má bẹ̀rù. Má bẹ̀rù. Ẹ gbà mí. Déwálé. Déwálé. Owó rèé. Ha! Níbo ló ti rí? Ṣòwò. Mami, ṣé bówó lẹ fẹ́? Owó rèé. Ọmọ ẹni ò ṣàgbàfọ̀. Ó káṣọ wálé. Ẹ̀rú yóò lè mú ni. Ṣé kò yẹ kí n béèrè pé bó ló ti rá dúró owó yìí? Òótọ́ ni. Níbo ló ti rí? Mami, ṣé bówó lẹ fẹ́? Owó náà rèé. Ṣé o tún ṣiṣẹ́ mi lẹ́yìn iṣẹ́ ọlọ́pàá ni? Bẹ́ẹ̀ ni o. Tí ò dé di iṣẹ́ ọlọ́pàá lọ́wọ́. Ìkan dí kan lọ́wọ́. Irú iṣẹ́ wo ni? Adigunjalè. Lé dáhùn. Déwálé. Déwálé ò pa mí. Mi ò ní ó lọ jalè. Mi ò ní ó lọ jalè. Wọ́n nìkan ṣoṣo tí mo bí tó o bá lọ jalè tọ́lọ́pàá bá lọ mú ẹ tó bá ṣú ti ẹ tó o kú kọ́. Kí ni ṣe tó o lè máa ṣe agbódegbà fáwọn olè? Tó jẹ́ pé olè gangan ló wá ń jà. Ó bá máa jà ẹlẹ́dàá mi. Mami, agbódegbà. Ìlú làgbódegbà ń rí. Àwọn owó kéékèèké làgbódegbà máa rí. Ẹ̀yin dẹ̀kẹ̀rẹ̀ ẹ fẹ́ràn owó ńlá. Owó ńlá lẹ ti rí. Èmi ò sọ pé kó o lọ jalè. Kó o bá jalè ó léwu. Tọ́lọ́pàá bá lọ mú ẹ tó lọ yẹn ń bọ̀ kí ni kí tèmi já sí. Mami, ṣé ẹ fẹ́ràn owó tẹ̀rí? Mo fẹ́. Ẹ fẹ́ràn? Mo fẹ́. Wá pé kálukú. Safẹ́. Ọkú jẹ. Ó jayé. Tí n bá ní kí n máa ṣe àdúrà yín sì ṣe pé ọ wọlé. Má rọ sí kinní o. Mẹ́sẹ̀ ní 5% ní bẹ́ẹ̀ o. Ìtọ́yìn bá ṣe jù yín máa ta àfi ojú fèrè. Kò lè sí kankan lára ti a mọ́. Kò lè sí kankan lára ti a mọ́. Láti kọjá gbogbo oyún. Bó ni owó ti bí tí mo ní kán bá ń ṣe sí ọ ní oṣù tó lọ? 3,000. Tí o transfer o ṣe mo dúpẹ́ owó nìkan lọ́wọ́ rẹ o. Àmín. Àìtètè gba sálárì ni sálárì wa léètì ni bó ṣe wá ṣẹ̀jẹ̀ tí mo gbà báyìí ọ bọ́ sásìkò ni. O ṣe gan. Ẹ̀yin ọmọ pàwọ́ àfúnra wa náà ni Ọlọ́run bọ́ ló jẹ́ òní kò ní jẹ́ àtẹ́lẹwọ́ ara wa. Àmín Ọlọ́run. Torí bóyá wọn tètè fún yín lówó ni o bóyá ká sọ pé òun ò tó yín ni o ní tírú wá wà fún náà ni ká lè máa dá sọ̀rọ̀ lé ayé. Irú rẹ ò tiẹ̀ gbọ́dọ̀ akọ ọmọ ní ọ́fíìsà kankan lẹ́gbẹ̀ẹ́. Bẹ́ẹ̀ ni náà torí ìjọ ìdágìrì wa ìrànlọ́wọ́ tiẹ̀ náà tó fẹ́ ṣe fún mi dé. Bẹ́ẹ̀ ni jẹ́ ń gbọ́. ìyá jẹ mí lọ́wọ́lọ́wọ́ báyìí ń jẹ mí gan. Ìyá ń jẹ ọ́. Ìyá ń jẹ wọ. Níbi tí mi wà. nírú rẹ lẹ́gbẹ̀ẹ́ kí ọmọ jẹ mí báwọn. Níbi tí mo wà. Ọlọ́run. Èmi ọlọ́pàá. Bẹ́ẹ̀ni. Ta ló fi ìyà jọ níbo ló ti jọ? Ta ló ń tọ̀? Ìyá jẹ mí o. Ìyá jẹ mí o. Ń jẹ́ gbọ́, jẹ́ kí n gbọ́. Ìrẹ́ni sọ ìrọ́ ní ro tèmi fún ni o. Sọ fún mi. Àwọn tí wọn bá ti rọ lórí èèyàn sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n máa ń dà o. Of course. Sọ̀rí ọmọ Bọ́lá girlfriend mi. Bọ́lá èwo ń bẹ̀. Ọmọ Bọ́lá girlfriend mi mọ́. Bọ́lá tó wíìlì ṣọ́ọ̀bù fún. Ọ̀tán. Bọ́lá tí mo ní mo kọ́ yàrá kan fún ní ìta pé kọ́mọ fi ṣe ṣọ́ọ̀bù tí mo ní mo àti òkú àtàyè ṣọ́ọ̀bù mo wíìlì rẹ̀ fún sọmọ pọ́ mọ wọn yẹ kí n ti gbé sílé báyìí. Òwò náà slow ọtẹ slow pọ̀. Irọ́ kò ń ṣe bẹ́ẹ̀ agbọ́dọ̀ èèyàn gbọ́dọ̀ mọ kéèyàn gbọ́dọ̀ kí n mọ̀ wá rẹ̀ kó mọ̀ wà mí ní gbòjò kó mọ̀ wá rẹ̀ nígbẹ̀rún. Ó dájú ká wá fẹ́ra wa sílé lọ ká wá tó rush out. Kọ́sì fún ọ yẹ kí kẹ́ kọ́sì fún. Ká kọ́sì fún marriage sim. Bẹ́ẹ̀ni. Sọmọ pé Bọ́lá kọjú mi sórun alẹ́. Lọ́nà wo? Bọ́lá ti marry. Ọlọ́run. Marry kẹ̀. Ó ti marry ó ti já mi lẹ̀. Kí ni mo ń sa àwọn obìnrin báyìí gan-an kí ni mo ń ṣe wọ́n báyìí náà. Kò yé mi. Ta ló fẹ́? Àìnítẹ̀lọ́rùn. Ta ló marry? Sọmọ pé kò wá tún ṣe pé bóyá ó tún marry nìkan o kò lọ fẹ́ wọn níta o. Kí n gbọ́ pé àjọ ń gbé kó lọ fẹ́ wọn ní Ògbómọ̀ṣọ́ àbọ̀ lọ fẹ́ wọn ní. Àbọ̀ yọ̀ ọ́.
wọn ìgbà ìyàwó lọ́yọ̀. wọn ìgbà ìyàwó l'Ógbómọ̀ṣọ́ náà. no wọn ìgbà ìyàwó l'Ógbómọ̀ṣọ́. mo kàn fi ń sọ̀rọ̀ ní ìgbé bóyá bí kò lọ ná Ṣakí àbí kò lọ ná àgọ́ ààrẹ ó ti yí ọ. àmọ́ n tó wá dùn mí jù ni pé sọmọ ilé àbúrò bá mi. ilé tó ń control. ilé tó kàn òun ilé tó kan àbúrò bá mi sọmọ pé mi náà ni mo wà ní ìsáàjì gbogbo rẹ̀ ọ̀tàn sọmọ pé tẹ́nàntì tí mo gbà síbẹ̀ sọmọ pé òní Bọ́lá fẹ́ ọlọ́run ọlọ́run. ooo kí ni mo ṣàwọn obìnrin báyìí tí mo lè lọ ọpọlọ náà ó ti lè lọ tẹ́nàntì tó kọ ayé. kò yé mi ọwọ́ àwọn tó máa ń dùn mí jù. ṣé mo lọ rẹ́jísírì ni. wọ́n gbọ́dọ̀ mi ìmọ̀ tí wọ́n ṣe wọ́n kàn sáà nìyẹn ti fẹ́ra wọn wọlé ni tí bá wọn ń rún Bọ́lá báyìí sọmọ pé nígbà tó ń Bọ́lá burú gan wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bí àárín ra ẹni ní káàkiri tó máa ń fọwọ́rin ra wọn ní káàkiri ọmọ ìgbọ́ tó máa kọ́ lálálá tó máa. bí ṣe máa kọ́ ọ̀dọ̀ tiẹ̀ náà nù. ẹ̀ka náà yọkàn ṣe sim yóò bá mú wọ sí yóò mú ibi kíkọ́ lálàrún yóò mú wọ kíní ríngítò ọmọ ìgbọ́ owó rọ́bà tẹ̀ nù. tó wá rí pàpàǹbarì gbogbo rẹ̀ ní pé ìjẹta oníjẹta yìí ìsùnmọ́jú. kí ló ṣe. mo lọ bẹ̀ ni mo lọ gbé tí síbi kíní ilẹ̀kùn rẹ̀ ibẹ̀ ni mo ti ń gbọ́ ríngì tó oríṣiríṣi. bá òun advertisement lọ fẹ́ fà fúnra rẹ̀ yẹn ordinary tenant tó gbà pé o ní ọ́fíìsì àlọ́ rẹ̀ ni. irú rẹ̀ ni tó bá mọ̀ pé mo ní irú rẹ̀ kò ní dẹ́rù gbogbo. tí máa kí mọ́lẹ̀ tí máa kọ́kọ́ lu tí máa fi pàtàkì lẹ́nu mọ́lẹ̀ báyìí máa já sí o máa kó bá ti bọ́. kọ́mẹ́ntì onílọ̀ rẹ̀ ni. ojú ẹ̀sìn rẹ̀ kù sí dẹ́dẹ̀ ọjọ́ ẹlẹ́yà rẹ̀ ti kọ̀la. ó lò sí àwọn èèyàn náà dọ́ọ̀sì. ọmọ tó lè ṣe fún mi. iṣẹ́ kí n wèrè ẹ̀ ṣe gan-an. ọmọ tó lè ṣe fún mi mo fẹ́ kọ́ ọ̀nà. máa lu gidi. ọ̀nà kọ́ fẹ́ gbẹ̀mí lẹ́nu rẹ̀ kọ́ mọ̀ pé téèyàn bá ti ní ọlọ́pàá kò sí ní téèyàn ò ní. filẹ̀ fún mi máa jẹ́ kankan ọlọ́gbọ́n wá já sí òun ni. bó ṣe kó wà nù. o lè mọ níṣẹ́ lọ́wọ́ báyìí jọ́mọ̀ sẹ́yìn àdákì o. ó ṣe ní wọn ló ní. mẹkáníìkì ni ó jẹ́. kò tiẹ̀ ṣe mẹkáníìkì. àwọn tí wọ́n ń rí níbi tó ti ń ṣiṣẹ́ ìwéré rẹ̀ ti ń ṣe kiri wọ́n mọ̀ ní àwọn pé bí ó bá jẹ́ naval officer yóò jẹ́ navy office. kí ló ṣe ọ. Navy? Naval officer? Navy! Say! Wait! Willie! Ẹni tó rí lọ ń bẹ́rí fún. Officer before officer. Military. Lórí omi. Ó rí. It's a number! Ọkọ̀ Bọ́lá. Kí ló sọ yìí? Kí ló wá ń sọ fún mi ò lè lọ bá a fa nǹkan kan? Ọlọ́mọ jẹun kú báyìí. Láì. Gbàgbé ẹ̀. Naval lọ́mọ pé. Willie. Mọ̀ pé ọyẹlé òǹbó lè jẹ kó bólé mu kó dọjọ́ kúkọ yẹrí o. mi yẹrí. ọ̀ ń yẹrí o. àwọn tó ń wò yẹ àwọn yẹ orí omi náà ti ń ṣiṣẹ́ tí wọ́n bá jókòó kọ́ gbọ́dọ̀ sọ tí àwọn yẹn bá mú yàn èmi ordinary police wọ́n bá yẹn jẹ pátápátá. wọ́n lè lọ ordinary fúnra rẹ̀ ní ìsìn nígbà tó dọ̀rọ̀ navy. ebi ìfẹ́ rí wọn lójú ara rárá navy ni o air force ni o sójà ni o ọ̀tá àwọn ni mi ọ̀tá ni wọ́n ti ra wa. no. ta ló wá fẹ́ wọn rí ta ló mọ bá fi ta ló mọ fẹ́ rí inú àwọn. bíi mẹkáníìkì bíi bíríkìlà bíi ẹni tí ń wọ ọ̀kadà bíi àwọn bìrìgéjì bíi panápaná àwọn tó gbé àmẹ́kánú o. No. àwọn civil defence ńkọ́. àwọn náà burú o ti súnmọ́ mọ́rí ni o. dúró ní bó ṣe ń sọ̀rọ̀ ìjọba ṣé wo gangan ò níbọn ní wílí. èmi ò níbọn William sọ níbọn ni. mi níbọn bá ti ní mo lò wọn ti fún mi mọ. kóńdó wọn sì fún ọ. kóńdó ni mo sí lọ báyìí kóńdó tí wọn fún mi láàsì mo ti fún yàrá kan tí ń lo ẹ̀rọ ata kọ́ mọ́ lò mo ẹ̀sẹ̀ fẹ́ bá ń gbé fún mi. kájẹ wá ní kọrúkọ ẹ sáwọn tí wọn kọrúkọ rẹ fáwọn tí wọn lójú ogun o kí ló fẹ́ fi lọ jà lọ. Ọlọ́run ní jẹ́ èmi náà ń ṣàdúrà ọwọ́ mi báyìí ní fi gbẹ̀tọ́ mi tí bá gba bẹ́sẹ̀ báyìí ọwọ́ mi báyìí. lọ́ọ́ fi gbẹ̀tọ́ tiẹ̀ ní fi gbẹ̀tọ́ mi o. kíni wọ́n kí ni lẹ́mi lọ́wọ́ jọ. sàrà ló ṣe fún kú ọrùn. sàrà ni mo ṣe fún kú ọrùn. sórí àánú rẹ ṣe mí mo sá mọ̀ pé ìjọ kan jẹjọ kan ìwọ tó lè bá níbi jà nísìn ọjọ́ kan jẹjọ kan tí wọ́n àpọ́ǹtì rẹ pé mọ ládàmọ́ òbí tí wọ́n ti ń jà tán sun lé tán sun kankan kọ́ lọ parí ìjà lọ́hùn. lọ́dọ̀ àwọn ẹyẹ. kọ́ lọ parí ìjà. Ọlọ́run ní jẹ́ èmi ò ní lọ́bẹ̀ gbogbo amúsàdúrà gbogbo tí wọ́n fi gbé mi lọ bí Boko Haram wà ibi àwọn ẹlẹ́yẹ àwọn Ọlọ́run ní jẹ́ bí kí n mú mọ́tò nǹkan kí n mú dáńfó ni gbogbo tí ń ta fúlàmì sí Ọlọ́run ó ṣe gbogbo ẹ̀. báwọn ń gbé kínní kò mú ní mọ́tò kò mú mọ́tò tó bá yá wọn irú yín gan lẹ́mọ̀ ní tóbìnrin bá táwọn obìnrin bá ń fa wàhálà ìfẹ́ lọ mú wọn kẹ́ ẹ̀ lè bá rí ọ ṣe sí ní ìṣèkúsì. Sàfẹ́ ọmọ ń gba ọtí lẹ́nu mọ́ yìí nígbà. kòkòlájà ìbẹ̀rùjà mi wọ́n pariwo Wale dé. The guy is dangerous ó lè jẹyàn bíi mẹ́jọ pọ̀. ìbẹ̀rù bọ́jọ́ kò ní jẹ́ àtẹ̀jọ́ mọ́lẹ̀. Wale danger, Wale danger.
ọmọ òfúra ewu nílé ewu lóko ewu lódò. Wale denja, Wale denja. Bóyá jìnnìjìnnì bólẹ̀ wọ́n ń pariwo Wálé dé. Má lọ gbẹ́nu sí irin tútù so dangerous. Àtàmátà ṣe irin tútù bóyá pàṣẹ jáde lọ́wọ́ Wálé danger guy don't you know. Wọ́n ti dá mi olè wọ́n ní wọ́n ti gbowó. Ibi Adékúnlé yẹn ni àbòtí owó olówó yé. Má bọ̀ yé wọ́n ti lọ wọ́n ṣe é lọ ní. Ṣé kí tẹ̀lé wọn yé wọ́n gbé wọn gbé? Ẹ gbà mí. Òde òdẹrùn léni o ẹ wò Ọlọ́run nìkan ló kó mi yọ orí díẹ̀ ló kù báyìí ọwọ́ pálábá wo bá ségi. Ó ṣe èwọ̀ Adéwálé tó bá kù díẹ̀ báyìí kí ọjọ́ kan rí òye àyẹ́ ni tá a bá ní ká mú alágẹmọ lábẹ́ ewé á domi á dẹ̀ gbéwé lọ. Màámi. Adéwálé máa mú ìrìn àjò kan. Èní ni kò ní di ọ̀la. Màámi ẹ wò ẹ má try ẹ ẹ gbọ́ nǹkan tí mo ṣàlàyé fún yín tán sìn a ní díẹ̀ ló kù pẹ̀lú ìyí tó ṣẹlẹ̀ lé ní màámi wọn ò bí mi dá kí ni mo tún fẹ́ drive pé mo fẹ́ rìnrìn àjò kankan ẹ ṣáà jẹ́ rọra sinmi lé ní. Ta ló sọ fún ẹ pé o fẹ́ wọ mọ́tò? Bámilé. Àbí kí ló ń ṣe màámi wọn la fẹ́ rìnrìn àjò àìdẹ̀mí wọ mọ́tò àìní gbọ́kọ̀. Màámi. Màámi. Ọkọ mi ẹ̀ṣọ́ ọkọ mi ọmọ àdìlẹ̀ gbogbo. Déwálé. Màámi. Mo fẹ́ ṣàlàyé fún ẹ bí mo ṣe jẹ́ lẹ́yìn. Bẹ́ẹ̀ ṣe jẹ́. Bẹ́ẹ̀. Bóyá. Óyá. Mo wẹ̀ wá. Jẹ́ àlọ́. Àgòyà tó níkùn bá kànkùn, oníkere aṣíkere. Àgòyà ọmọ ọlọ́nà ló ń bọ̀. Àgòyà. 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 Ẹyẹ yẹ mi sí ṣé bóun náà wá pàdé lónìí ni ṣé ò sì tá a fi rí ọ. Olórí mo kí yín o. Ẹyẹ ń jẹ. Àpapọ̀ ẹlẹ́yẹ mo kí yín. Ẹyẹ ń jẹ. Ọmọ mi Adéwálé ni mo mú wá o. Tẹ́ ẹ bá gbàgbé nípàdé tí mo wá mo ṣàlàyé irú iṣẹ́ tó ń ṣe mo wá mú wá lónìí mo fẹ́ kẹ́ ẹ bá mi rò ó
mo fẹ́ kí ẹ bá mi dì í tó bá lọ ọjà ayé kó rà kó tà kó kó èrè kó wálé kó wá ayé ó má ka o n tí mo ṣe má dé wálé wá rí. Aṣẹ́gun. Àṣẹlẹyẹ. ṣe. Adéwálé o, ó yá la ẹnu rẹ. Má bẹ̀rù, kó má fòyà, kó fọ̀nà fún ẹ kó máa fà á, kó máa fà á, kó máa fà á. A ti sàmì sí ọlọ́ra nìyẹn. Bẹ́ẹ̀ni. Gbogbo ibikíbi tó bá dé, tí wọ́n bá ti ń rí ọ, àmì wa ti wà lára rẹ, wọ́n máa fún ọ lọ́wọ́ ti ẹni. Ṣìgìdì ayé o, ṣìgìdì ayé o, ṣìgìdì ayé o, tó o bá wà lọ́kun kó o rọ̀ wá, tó o bá wà lọ́sà kó o rọ̀ wá, nítorí pé tètè wèrè báyìí ní tẹ̀kútẹ́lé àsùnmọ́ paradà ń ti tíga àjà abiyamọ kan kì í gbọ́gbé ọmọ ẹ̀ kó má ta ti wèrè níbikíbi tó bá wà kó o tara ṣàṣà kó wá jẹ́ mi níhò ṣìgìdì ayé o. Ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹyẹ yẹ mi sí o gbà ní gbogbo ìgbà tàbí àsìkò kásìkò tí Adéwálé bá ń lọ sóde láti lọ ṣiṣẹ́ ó gbèsẹ́sẹ̀ gẹ́gẹ́ bí ọmọ kó máa kẹ́ kó máa gbé gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ Adéwálé ó lọre àṣẹ ó bọ̀ọ̀re àyùn lọ àyùn bọ̀ òun lọ́wọ́ ń yẹnu. Bẹ́ẹ̀ni. Ìkọ́kọ̀ ò ní kọ́ ọ lẹ́sẹ̀ torí pé ìkọ́kọ̀ kì í kéjò lẹ́sẹ̀ ó lọre ó sì bọ̀ọ̀re. Déwálé ohun tí odó bá dé kò tún rí ta mọ́ ohun tí etí ọ̀tún bá gbọ́ ó dé ìwọ̀ fósì ó ti yé e. Àgbọ̀yé màmí. Ewu ń bẹ lọ́kàn lọ́ngà 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 ewu. Ó kọjá bí ẹni gbàgì nígbó. Bastard! Move it! What is your problem? Hey, move! Up! Please! Joker, move it! Move it! Move it! Get out! Up! 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 Go see about that break, you know. Up! Move it! What's your bed for now? Move it! Yeah, this is it! Let's go! Let's go! Wọ́n pariwo Wale dé. The guy is dangerous, ó lè jẹyàn bíi mẹ́jọ pọ̀.
ọjọ́ kò ní jẹ́ àtẹ̀jọ́ mọ́lẹ̀. Wale danger, wale danger. Jáwọ́ sí, ewu ń bá ọmọ rìn. Ọmọ òfurá, ewu nílé, ewu lóko, ewu lódò. Wale danger. I am disappointed in you. Who ṣẹ̀ṣẹ̀ wo lẹ ń ṣe yẹn? Ẹ̀yin ọlọ́pàá, ẹ̀dẹ̀ ká èèyàn, ẹ̀ka àwọn olè mọ́bi tó ti ń operate. Ẹ̀dẹ̀ kọ ẹ̀rí nǹkan kan ṣe fún wọn. Àwọn ẹni tí wọ́n fẹ́ ṣe pabambarì, wọ́n tún pa nínú ẹ̀yin ọlọ́pàá. Ẹ̀yin orí nǹkan kan pa nínú wọn. Is that not laughable? I'm highly disappointed. Sorry, sir. Jọ̀ọ́ má sọ sọ́ọ̀rì kankan fún mi. Sọ kí ìgbésẹ̀ wo lẹ ti ṣe lórí ẹ̀? A ti bẹ̀rẹ̀ investigation, sir. Investigation? Yes, sir. Mo ń bí ẹ pé àwọn olè ti rí arrest. Àti rẹ̀ nìkan arrest. Ẹ ti rẹ̀ nìkan arrest. I want action, not investigations. Me on interest. Action. All right? Yes, sir. I want you to arrest these people. I need links. Okay? I'm arresting, sir. Get out. Yes, sir. Sorry, sir. Yes, sir. Àwọn tó ta gbójúlére pé kó ṣiṣẹ́ fún wa kó gbẹ̀lú lárugẹ. Nígbà tó pé tán bá lọ síbi iṣẹ́ ọ̀tọ̀ ni tán máa mú káàkiri. Ọ̀tọ̀ ni tán máa lé kiri. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níbí báyìí ìyẹn ló gbé wa wá. Torí olè ò ní jàgbà kó mọ̀ ṣe lójú fèrè. Ta lẹ̀yin rò pé ẹ fura sí tàbí àwọn kan tẹ́ ẹ mọ̀? Ọ̀gá ọlọ́pàá, kò sẹ́ni tá a fúnra sí. Torí pé nǹkan tó tẹ̀ wá jẹ́ ìyàlẹ́nu fún mi lọ́jọ́ yẹn ni pé gbogbo àwọn rooms tó wà ní hòtẹ́ẹ̀ wa ń bi pátápátá ló wà occupy. Ìyàrá kan ṣoṣo yẹn nìkan náà ti operate. So ó surprise wa gan. Ó mì wípé n tẹ́ ń sọ fún wa sí ni pé wọ́n tamper pẹ̀lú property management kankan. Not at all. Okay. Wá, ǹjẹ́ ẹ ní details ẹni tó wà nínú yàrá yẹn lọ́jọ́ yẹn? A máa ní details wọn torí a ní receipt ta fún wọn so gbogbo information wọn máa wà ń bẹ̀. Oh, that's nice. Màá fẹ́ rí yẹn. Okay, sir. Mọ́sọ̀, ṣé ẹ̀yin ò ní security kankan bí báyìí ni? Apart from àwọn ọlọ́pàá yẹn, kò sí security gangan tẹ́yìn. Then ṣé kò sí camera ló tẹ́yìn ni? Camera wa láwọn camera ní gbogbo àwọn angles tó wọ bí sir. Okay, that's nice. Màá fẹ́ rí footage ọjọ́ yẹn gangan. No problem, sir. No problem. Then yàrá tí incident yẹn ti ṣẹlẹ̀ gangan, mo fẹ́ débẹ̀. Yàrá tí wọ́n ti rob. Yeah. Kí ni room number yẹn náà? Room 112. 112. Okay, ẹ jẹ́ àlọ́ sir. All right. Okay. All right. Ẹ ṣé, ẹ jẹ́ àlọ́ sir. You wait. Let's go. All right. Ẹ pẹ̀lẹ́. Yeah. Oh, I appreciate it, sir. Wait, do I not gbàgbé báyìí lọ? Not at all. All right. Yeah. All right, sir. Okay. All right. Friday yẹn ti pẹ́ jù. Friday ò pẹ́. Torí tí n bá wá Friday yẹn máa stay over throughout the weekend máa fi wà pẹ̀lú mi. So, be honest with me. Ọkọ àti ìyàwó ibi ìtì ẹlẹ́wà. Ẹ ǹlẹ́. Abímbọ́lá ti fẹ́ máa lọ́n tiẹ̀ nìyẹn. Kí ló dé? Gẹ́gẹ́ yín ṣe bí ọmọdé. Gẹ́gẹ́ yín ṣe bí bébì. Kẹ́ tètè decide ní tẹ́ máa ṣe pápápá kó máa bọ̀ yìí instead kẹ́ ṣe máa lọ kó tún máa sá padà lọ. Ẹ dáhùn. Ẹ̀yin ń ṣètò ètò owó lẹ́ ń ṣe. Wo ó jẹ́ ṣe kíákíá. I can't wait o. I can't wait to. I can't wait. Ṣé o ti gbọ́? Báwo wà ní? Ṣé o ti ń lọ báyìí? Ó dà tó bá délé kó bá mi kí mọ̀mísí àti dádì. Má jù ṣe máa. I'm waiting. Èmi náà lè wait. Ẹ jẹ́ kí mi sìn. O ṣe díà.
Ǹtí ẹ̀ láìkí ọwọ́ kan ló dá mi lóhùn tí ẹ̀. Ògègé sẹ́yìn náà mo ní ìdí. Mi ò fẹ́ stress ẹ náà. Látọjọ́ tí wọ́n ti kú, eégún ẹ ló ṣì yí síbẹ̀ yìí. Ó máa lé lẹ́dàá ńgbà tó wà láyé gan ni. Gbẹ́rọ́! Gbéètì! Àgbétì lọmọdé ń gbégi eléra. Gẹ́ngẹ́ báyìí lọ́lá gẹ́ mọ́ ń gbọ́wọ́ ọjọ́. Ọwọ́ tọ́gẹ̀rẹ̀ bá gbé, ara ẹ̀ ní fi nà. Kí n tiẹ̀? Mú lọ́dọ̀ ẹni. Ṣé mo kọ́ lẹ̀kùn ilé ẹ? Tó ṣojú fótófótó òṣì. Mo kọ́ lẹ̀kùn ẹ. Jẹ́ kó rí ẹ pé o. Mi ò ráyè wèrè o. Gbànà mi ṣe wá fẹ́ dẹ lẹ́rù tiẹ̀. Ajínigbé ṣe wá fẹ́ dọkọ ẹni. Ọmọ ènìyàn. Kí ni? Ọmọ ènìyàn. Sọ̀kọ̀rọ̀ fẹ́ sọ̀jọ́. Kí ló dé tẹ̀ ṣe wáyà ká báyìí? Màá bí mi béèrè òṣì. Ẹ ṣe burú báyìí. Ìkàṣẹ́ ń gbénu yín náà. Ẹ lé wa láyé. Ẹ tó jẹ́ àsinmi lálákejì. Kí ló dé? Ẹ ti wá gbàgbé ni o. Pé kí ni? Pé kó tó pagilé tí aláwọ̀. Ó ń bọ̀ wá pàgbà ṣègùn tó fàwọ̀ ẹ̀ ṣe gbẹ́kúdè. Ṣùgbọ́n o. Ṣùgbọ́n kí ni? Gbẹ́nu sọ́jọ́! Gbẹ́nu òṣìṣàn. Olórí burúkú ni ẹ o. Ó ń ru ẹjọ́ sá. Ó yà wèrè o. Nígbà tó kì í ṣe Osmond fi ti jọ ń pa, ẹjọ́ òfò tó rò láyé tó fi pa ẹ́. Òun ló tún rò òtúkú tó tún rò ẹjọ́. Wèrè ni ẹ. Mo dẹ̀ máa jọ ẹ lójú. Mo máa jọ ẹ lójú. Jọ ẹ màlá ni mò ń bọ̀. Mo sì ní ìdí gègé sẹ́yìn jẹ́ ń parí pẹ̀lú ẹ̀. Sori, mo ní kí n ṣetán pẹ̀lú ara ni. Sori, very cool-headed. Kò dà mí láàmú, kò fún mi wàhálà. Mo ní kí n gé gègé sẹ́ tiẹ̀ kí n tó bọ́ sí ibi sàárè mi ni. Bọ̀ pẹ̀lú nǹkan tó ṣe yìí, ọ̀dọ̀ ẹni mò ń bọ̀. Ọ̀dọ̀ ẹni mò ń bọ̀. Ṣó ló ya wèrè omi ẹjú òfurufú. Olórí burúkú. Ó ṣe lọ. Wo ayé ẹ̀ ti bàjẹ́ o. Olórí burúkú. Hello? Hello? Ó ti ya wèrè. Ó sá kúrò lé. Ó sá kúrò lé. Àfi kó má padà wálé o. Àfi kó má sùn bímọ kó ya wá mú mi lọ lọ́ọ̀jì sí. Torí èmi o alalẹ́ ni mo máa padà wá bí. Tí mo bá dẹ̀ ti lè bá ẹ, máa padà gé orí ẹ. Tàbí mo yẹ sọ yẹn. Ṣó ló ya wèrè lọ́jọ́ òfò. Jọ̀ọ́ rẹ̀ Àlàní. Mo ti gé tápá lọ́rùn yẹn. Ibi ìlú kù. Hey guys, fàájì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lẹ́ni. Àbí ẹ wo ẹ jẹ́ kí n sọ ti tèmi fún yín. Ṣé bí mo ṣe wà ẹ́ tí mo bá ṣe mu ìgò 12 méjìlá 12 mo ṣe wà lórí ẹ ni o. Ọlọ́run kí ni? Àfáàjì ń lọ ni. Ẹ gbà mí. O dẹ̀ sọ ló dán mọ́rẹ́ lẹ́nu ẹ̀. Àfi bí ìpamọ́ ẹ̀ ìwọ. Ẹnu ló níbi tá a jàkàrà mẹ́. Èmi mo ti wà lórí 7 mile ó kù 5. 12 yẹn máa pé ẹ̀yin gán mọ̀ tí mò ń sọ náà. Máa jọ ẹ lójú lé ni. Máa jọ ẹ lójú. Sórí tí 12 yẹn tí kò bá fi pé tí ò bá mú pé èmi máa ro ẹyọ fúnra mi. No, má ṣe yẹn náà. Ẹ gbà mí. Má jẹ́ kó tún rọ mí náà. Sir, wọ́n ní pé tẹ́ máa bọ̀ ní PIP sir. Danger. Wale danger. What's up with you? Ló ṣe é? Mo rí bó ṣe ń wo máa yẹn láti ibi tó jókòó sí débi fún wọlé. Ṣó mọ́rí ni? Hey guys, yes. Ṣé rí ẹni tó wọlé yẹn? Mo mọ̀ bí ẹni mowó ni. Sọpọ́lọ́. That is the new commissioner of police.
wèrè tẹ́rí yẹn wọ́n bá léèyàn ya wèrè òun ni kẹ́kọ̀ọ́ kọ́ lọ mú ó ti jọ́gà mi rí ngbà kan nígbà tó ṣì ń jẹ́ DPO. àwọn boys tí mo ní kó release ẹ̀ ń kàn. Yes sir, mo ti release wọn sir, but nǹkan tí tó ń ṣe mí ní kàyéfì. But kí ni yes kí ló ṣe ń kàyéfì, what is it? Thank you very much sir. Kankan ṣe mí ní kàyéfì pé irú àwọn ọmọ tó ń hùwà bàjẹ́ tó ń hùwà burúkú bẹ́ẹ̀ yẹn. Yes sir, ọmọ ọlọ́mọ ni wọ́n rape wọ́n dẹ̀ tún pa. Tí omi ò expect pé irú àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn wọ́n máa go scot free just like that nítorí wọ́n jọmọ olówó. Ṣé nígbà tó wá jọmọ olówó yẹn ó mì pé àṣẹ ò lè wà lórí wọn. Mo fi pé ìyẹn kò bójúmu tó kò wà proper rárá. Shut up! Shut that dirty mouth. Shut it up. Yes sir. O dẹ̀ dúró síwájú mi dẹ̀ sọ̀rọ̀ kálákálá lẹ́nu. Wọ́n sọ fún pé kíní kan ò bójúmu tó. Gbogbo ìsọkúsọ tó ń sọ káàkiri. Torí pé àwọn ẹjọ́ ọmọ olówó òun la ṣe fi wọ́n sílẹ̀. Yes, and so what? Akékaka ní ti máa kékaka lójú ọlọ́rọ̀. Tọ́lọ́ bá gbọ́ kí lọ́lọ́rọ̀ máa ṣe fún mi. Okay, mo release wọn nìyẹn. Ṣé nǹkan tó bá fẹ́ ṣe? Ṣé èmi ni superior officer ni àbí wọ́n? Kí ló kẹ́ ẹ́? Èmi ni mo làṣẹ lórí bíbá. Station mi níbí, nítorí báwo ni mo lè ṣe? Sorry sir. Wọ́n pàṣẹ ó tù wò. Mo lè jí ká ṣọ́ bọ́ lọ́rùn ẹ o. Èmi lè bá yéèyàn jẹ́ tó yẹn bá ló máa bá yé mi jẹ́ o. Listen, live and let live ni mí. But téèyàn bá ní náà wọn ò ní jẹ́ kí n live, then it will be live and let die. That is it. Mo lè rẹ́ kọ́ station, kọ́nà mo lè rẹ́ kọ́ lórí ilé ayé. Má lànà má jẹ́ kó surprise. Ìbílẹ̀ ni mí o. Ìbílẹ̀ ni mí o. Tó bá tú gbogbo ẹ̀ mi wò, gbẹ́rẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀. Gbogbo ọdún tó wà láyé ni mo ti tẹ̀ sára. Tó bá dáńtẹ̀ wá sí mi àtọ́tọ́ kẹ́. Má bá yẹn jẹ́ bá lọ fẹ́ try mi wò. I'm so sorry, it's goodness. Just don't give me that English. It irritates me. Why you do rubbish things and you are giving me that English? I'm sorry. Báwo yẹn wá sílẹ̀? Ọwọ́ yẹn tó bá gbé sókè, tó bá gbé wá sílẹ̀. Ìfẹ́ salutation yẹn. Wọ́n máa rẹ̀ ń ṣe o. Kò sí nǹkan tẹ́ ń rán mi tẹ́lẹ̀. That's why I'm a lawyer officer. Kò síbi tẹ́ ń rán mi tí mi ò ní lọ sá. Ó ti dá. Má dẹ̀ rán ẹ. Ibo nìyẹn sá. Àjọ àrí má bọ̀ ni. Níbi tó fẹ́ lọ. Ẹ má jẹ́ ń lọ bẹ́ẹ̀. Tó bá ti mọ̀ pé ò fẹ́ lọ, kọjú mọ́ nǹkan tó wá ṣe ń bí báyìí. Má dá sọ́rọ̀ mi. Ọjọ́ kọjọ́ tí n bá sọ pé ẹ ṣe nǹkan báyìí ṣe. Ẹ tú sílẹ̀ ẹ dé tó bá lọ orí tí n bá sọ pé bẹ́ẹ̀ kọ́ tó bá tó lórí màá jẹ́ kójú ẹ fọ́. Mi ò rí anything sir. No, check it out. Tó bá tó jọsìn mẹ́lẹ̀ ibi tó jọsìn mẹ́lẹ̀ wà ní ẹ̀wọ̀lẹ̀ lọ. Try tó bá jọsìn mẹ́lẹ̀ tó bá wọlẹ̀ sọ pé mi kọ́. Mo ní mo bá jọsìn mẹ́lẹ̀ máa down. I'm sorry. Just go now, just leave jọ. Ọ̀pá tí ń kan lè ó kọ̀run ká sọ́dọ̀ ọ̀rọ̀ bò ó ní rárá. Á jẹ́ àmàjọ tí gbogbo ọtí ó kàn. Idiot. And you guys, we have a new target. If I may ask, who is that? We will find out. Okay. Danger! Kòkòlájà ìbẹ̀rù já mi wọ́n pariwo Wale dé. The guy is dangerous, ó lè jẹyàn bíi mẹ́jọ pọ̀. Ìbẹ̀rù bọ́jọ́ kò ní jẹ́ tẹ́jọ́ mọ́lẹ̀. Wale danger, Wale danger, jáwọ́ sí. Ewu ń bá ọmọ rìn, ọmọ òfurá, ewu nílé, ewu lóko, ewu lódò. Wale danger. Wale dé, má lọ bẹ́nu sí irin tútù, so dangerous. Àtàmátà sí irin tútù, bóyá pàṣẹ jáde lọ́wọ́. Wale danger, guy don't you know? Ó yẹ kó farabalẹ̀, kó má lọ bẹ́ sẹ́nu Wale danger. Má lọ bẹ́ sẹ́nu Wale danger.
don't you know? Oh yeah, go farabalẹ̀, kó má